Kó tó di pé mo gbàdúrà fún ọ, mo fẹ́ kọ́kọ́ sọ ọ̀rọ̀ kan nípa ìdí tí àwọn àjẹ́ fi máa ń fi ọmọ dájọ́ tàbí tí wọ́n fi máa ń ṣèyàn tàbí tí wọ́n fi máa ń pààyàn. Ẹ jẹ́ n sọ fún yín. Ṣé ẹ rí nínú ìpàdé òkùnkùn wọn, wọ́n máa ń ṣe nǹkan kan. Òun ni pé ẹni tó bá ti pààyàn jù, ẹni tó bá ti ṣe àwọn assignment yẹn jù, wọ́n máa fún ní rank láti bọ́ sí ìpele tó kàn. So ó wà lára nǹkan tó fà á torí àwọn ẹlòmíì máa ń béèrè question. Wọ́n ní kí ló dé tí ó jẹ́ pé àjẹ́ fúnra rẹ̀ á pa ọmọ ẹ̀ jẹ tàbí ó lè gbé ògo àbúrò kó gbé fún ẹ̀gbọ́n, kó gbé ògo ẹ̀gbọ́n fún àbúrò tàbí pé kó gbé ògo ọmọ ẹ̀ kó gbé fún ẹlòmíì tàbí ògo ẹlòmíì kó gbé fún ọmọ ẹ̀ tàbí wípé ògo ológo kan jó dànù tàbí pé ẹni ẹlẹ́ni kan pàdánù tàbí sẹ́wọ̀n oríṣiríṣi bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ni wọn ò dédé ṣe mo ń sọ fún yín pé wọn ò dédé ṣe. So ìdí ni wípé lóòótọ́ evil ni wọ́n, ẹni ibi ni wọ́n jẹ́ ẹni tí wọ́n jẹ́ ẹni ibi wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ì dédé ṣe bí yẹn. Wọ́n máa ń fi gba ráǹkì nínú ìpàdé ni. Wọ́n máa fi gba ráǹkì nínú ìpàdé. Wọ́n máa fi gba bí ìgbà tí wọ́n bá ní wọ́n fẹ́ fúnyàn ní wọ́n fẹ́ fìyàn sí ìpele tó kàn. Wọ́n fẹ́ fìyàn sí ìpele àti bóyá ó wà ní level 1 tẹ́lẹ̀. Wọ́n wá wò pé ẹni yìí ń ṣiṣẹ́ kárakára o. Ṣé ẹ mọ̀ èṣù gbọ́n níran ẹ̀. Láyé tá a wà yìí a rí àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń fi ọmọ wọn wọ́n fi ń dájọ́ nínú ẹgbẹ́. Now kí ni reason kí ni God tó fi lè fi ọmọ ẹ̀ kalẹ̀ ni pé òun náà ti jẹ ẹran ẹlẹ́ran, òun náà ti jẹ tẹni ẹlẹ́ni nínú ẹgbẹ́. So the more bí wọ́n bá ṣe ń fa àwọn èèyàn kalẹ̀, the more ni wọ́n ṣe máa ní agbára, the more bí wọ́n ṣe máa bọ́ sí ìpele by ìpele, the more òun lẹ ṣe máa rí wọn pé wọ́n máa ń tọ́jà. Wọ́n lè dédé wà níbi kan báyìí kan tọ́ wọ́n fẹ́ràn ẹ ìwọ tó bá wá ṣe mistake tó ní kí ló ṣe yín tẹ́ ń ṣe báyìí kíníkan ṣé ẹ̀rí náà ni ó ti mọ̀ pé ó ti wọ̀. Wọ́n á tọ́jà tó fi máa bọ́ sí páńpẹ́. Ẹni bá dẹ̀ bọ́ sí páńpẹ́ wàhálà ni. Mo gbàdúrà fún ọ ò ní bọ́ sí páńpẹ́ ọ̀ràn, ò ní bọ́ sí páńpẹ́ ayé. Sórí èrè ìdí tí mo fẹ́ fi gbàdúrà fún ọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìnàjò kan wà tó jẹ́ pé a ti rìn tí a ti bọ́ sọ́wọ́ wọn tàbí tá a ti wà ní àhámọ́ wọn ṣùgbọ́n tá a mọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín lórúkọ Jésù nínú àhámọ́ àwọn àjẹ́, àwọn àgbà, àwọn ẹlẹ́mìí òkùnkùn tó wà lórúkọ Jésù ẹ̀mí máa fà ọ́ jáde àti ọlẹ̀. So wọ́n máa ń fi gba ráǹkì nínú ẹ̀mí ni. Wọ́n máa fi gba ráǹkì nínú ẹ̀mí. Wọ́n máa fi gba ráǹkì láti dé ipò gíga. Yes, the more bí wọ́n bá ṣe ń gba ráǹkì yẹn wọ́n tún máa ní confidence. Yes. So kí ni nǹkan tá ń bá káàkiri? Bẹ́ẹ̀ ni èmi ò tọ́ wọn jà, èmi ò sọ pé báyìí ṣùgbọ́n èmi ń bá àwọn ènìyàn mi sọ̀rọ̀. Ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀. So kẹ́ lè mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wà nínú àhámọ́, kẹ́ lè mọ̀ bí wọ́n ṣe máa operate. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n sáré gbàdúrà yìí. Mo gbàdúrà fún ọ lórúkọ Baba, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí Mímọ́ nínú àhámọ́ àwọn àjẹ́ tó wà lórúkọ Jésù Ẹ̀mí Mímọ́ tú ọ lẹ̀. Nínú àhámọ́ àwọn òkùnkùn tó wà lórúkọ Jésù Ẹ̀mí Mímọ́ tú ọ lẹ̀. Nínú àhámọ́ àwọn ẹni ibi tó wà Ẹ̀mí Mímọ́ tú ọ lẹ̀. Ṣé mo lè gbàdúrà fún ọ? Mo fẹ́ kó o ṣàmì yẹn ni. Mi ì fẹ́ kó o fi ọ̀rọ̀ ara ẹ ṣeré. Mo fẹ́ kó o ṣàmì, kó o connect pẹ̀lú ìgbàgbọ́, kó o dẹ̀ share fídíò yìí káàkiri lórúkọ Jésù. Nínú àhámọ́ tó wà Ẹ̀mí Mímọ́ fà ọ́ jáde. Nínú àhámọ́ tó wà Ẹ̀mí Mímọ́ gbé ọ jáde. Nínú àhámọ́ òkùnkùn tó wà Ẹ̀mí Mímọ́ gbé ọ jáde. So orí prayer point yìí ni mo fẹ́ kó wá máa gbà gẹ́gẹ́ bí Ẹ̀mí Mímọ́ ti ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́. So o ti ń comment ṣá, so o ti type àmì ẹ. Mo fẹ́ kó o fi nǹkan tí mo ń sọ yìí mo ò fẹ́ kó o fi ṣe rárá.
prayer point yìí lẹ̀ mọ́ sọ fún mi pé kó máa gbà. Bẹ́ẹ̀ ni máa gbà o lè gbà láàárọ̀, o lè gbà lọ́sàn, o lè gbà lálẹ́, o tún lè jí lóru kó tún gbà. Olúwa má ṣe gbà fún àwọn alágbára òkùnkùn láti lè fi ògo mi gba ráǹkì. Má ṣe gbà fún àwọn alágbára ẹ̀mí òkùnkùn láti lè máa fi mí gba ráǹkì. Yes, nínú ìpàdé máa gba prayer point yẹn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo ni wọ́n rìn bí ọmọ olófò báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ló ń rìn bí ọmọ olódo báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ló ń rìn bí ọmọ tí ò bí ẹni tí ò lógo lára. Mo wá ń sọ fún ọ lọ́wọ́lọ́wọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń ja àwọn ènìyàn, ogun wípé wọ́n ti gba ògo wọn lọ, wọ́n fògo wọn gba ráǹkì oṣooṣù, ọdọọdún. Wọ́n á máa fi ògo èèyàn dájọ́ ọdọọdún, oṣooṣù, ọ̀sọ̀ọ̀sẹ̀, ojoojúmọ́. Tí ire bá ń bọ̀, wọ́n á fẹ́ dànù. Yes, ẹnìyàn tó wá gba ráǹkì. Ta ló sàmì yẹn tó dẹ̀ táìpù àmì? Ògo rẹ lórúkọ Jésù kò ṣe fi gba ráǹkì mọ́. Ògo rẹ ìwọ ló máa lò. Àṣeyọrí rẹ ìwọ ló máa lò. Ìgbéga rẹ ìwọ ló máa lò. Gbogbo ẹni bá sọ wípé ò ní jẹ́ èèyàn láyé, gbogbo ẹni bá sọ pé ò ní rí tiẹ̀ ṣe, lórúkọ Jésù orú ẹni bẹ́ẹ̀ fàyè lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti fira wọn dá májẹ̀mú pé ó dìgbà tí àwọn bá tó kú kó tó rògo ẹlò. Líprágàdó dàyàbà màá yé ká tó dàlẹ́ àkàbà. Jẹ́ ń sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù wàá rí ògo ẹlò. Ògo ni fún Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Èmi ni David Adéníjì. Mi fẹ́ gbà wá ní àkókò, so ẹ máa dúró de àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn àdúrà tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Àdúrà fún wa.